eléyìí tún wá gbẹnu tán pátápátá báyìí o ẹ̀yin èèyàn. Àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ògùn ti sọ fún Olú Owódé ìyẹn ọba Sówẹ̀mímọ́ wípé kó lọ rọ́kún nílé o nítorí àlùjọ Alhaji Wasiu Ayinde. Odindi ọba ilẹ̀ Yorùbá ó lágbára gidi gan. Sí DIGINAIJA television. Ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń wò mí fún ìgbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí. Ẹ like fídíò wa, ẹ fi gbogbo ohun tó ẹ̀yin náà lérò nípa ọ̀rọ̀ tá a tún mú wá lónìí, ẹ fi sí kọ́mẹ̀ǹtì kẹ́ ẹ sì máa share fídíò yìí káàkiri. Ẹ wò ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ni a rí fọ́nrán fídíò kan níta níbi tí Olú Owódé ìyẹn ọba Sówẹ̀mímọ́ tó ti náwó yàfùyàfù fún Alhaji Wasiu Ayinde nígbà tí àlùjọ tí Alhaji Wasiu Ayinde tó lù fún ó wá kíyẹmí ara rẹ̀, orí rẹ̀ wú, ó wá sọmọlúàbí tìṣẹ́gbẹ́ kan, ó wá ná owó náírà, ó ń tàbùkù owó náírà wa bíi pé kò jẹ́ nǹkan kan. Odindi ọba ilẹ̀ Yorùbá. Èyí ló fà á o tí àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ògùn ṣe sọ wípé kó lọ rọ́kún nílé o. Ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí, ẹ tún súnmọ́ bí ẹ̀jẹ̀ àjọyàn náà ọ̀rọ̀ kan. Kí nìdí rẹ̀ gan-an tó fi jẹ́ wípé àwọn ọba aládé ilẹ̀ Yorùbá wọn wá fẹ́ jámọ́ kankan mọ́ láwùjọ? Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ pé wọ́n ṣe nǹkan ìdọ̀tí kan lénìí, láàmú gbọ́ pé wọ́n ṣe nǹkan ìdọ̀tí kan lọ́la. Nígbà tó ṣe wípé wọ́n ti sọ ipò ọba di ipò òṣèlú, kì í ṣe wípé Ifá ló yàn wọ́n mọ́ sórí oyè. Ẹni tí gómìnà bá ti yàn, òun ni wọ́n gbé sórí àpèrè láti jọba nílẹ̀ Yorùbá. Ó mà ṣe o. Ìlànà tí wọ́n fi jẹ oyè wọ́n ti yí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sí tòde òní. Èmi Fáyẹmí Ẹlẹ́bùbọn mo sọ bẹ́ẹ̀. Àwọn ọba wa kọ̀ láti gba ìdánilẹ́kọ̀ọ́ àti láti ṣe ìrónilágbára. Ǹjẹ́ ẹ̀yin ti rí gbọ́ rí ẹ̀yin èèyàn wípé ọba ilẹ̀ Haúsá kan àbí ọba ilẹ̀ Ìgbò kan ó wá ń tàbùkù ara rẹ̀ káàkiri bá a ṣe ti ń rí láàrin àwọn ọba aládé ilẹ̀ Yorùbá? 38, 40, 41, 43, 45. Ó lágbára gidi gan o. Ṣé kò tí wọ́n á tó àsìkò fún àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá jákèjádò kí wọ́n bára wọn sòótọ́ ọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ wà, nítorí wípé wọ́n bá kọ̀ jálẹ̀ tí wọ́n wá ojútùú sí bí wọ́n ṣe ń yẹ̀yẹ́ ara wọn káàkiri yìí. Àfàìmọ̀ kó má di wípé ipò ọba aládé ilẹ̀ Yorùbá yóò padà di ohun ìtàn ni. Ẹ wò ibi tèmi ó tún ti dánu dúró lónìí lórí ọ̀rọ̀ tó ń lọ. Títí di ìgbà míì tí màá tún mú nǹkan mìíràn wá sí etí gbọ̀yìn. DIGINAIJA television rèé. Ẹ má gbàgbé ẹ tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí. Ẹ like fídíò wa. Gbogbo ohun tẹ́ ẹ bá ní lérò lọ́kàn lórí ọ̀rọ̀ tá a tún mú wá lónìí, ẹ fi sí kọ́mẹ̀ǹtì kẹ́ ẹ sì máa pín fídíò yìí káàkiri. Ó dàbọ̀.